Obi, numbers in Yoruba after 40 or even 40, many numbers are either in multiples of 20 times 20 or times 200. That is the Yoruba numbering system. Remember, Kagbela TV, Ogun, 20 is what? Ogun. 20 is Ogun. Abi? Ogoji. 40 is Ogoji. But what is the meaning of Ogoji? Ogoji means 20 times 2. Remember, Ogoji is from Ogun Meji. We now erase all of this and turn this to Ogoji. Yeah. Then, lẹ́yìn yẹn, máa kọ́ gbé báyìí 60. This is how you will know it so that you don't get confused. 60, 80, 100. A máa dá dúró sí 120. Nísìn, a ti sọ pé 40 is Ogoji. Ogun méjì. 60 is 20 times 3, right? Ọgọ́ta. Ọgọ́ta orí ẹ pé. So 60 will be ọgọ́ta, that is ogún mẹ́ta, 20 times 3. Okay? 80 wá jẹ́ kí ni o? Tí ọgọ́rin, that is ogún mẹ́rin. Ṣó ti yé? Ọgọ́rin. Ṣó ti yé báyìí? 80 is ọgọ́rin. 100 is 20 times 5. Ó máa jẹ́ kí ni o? Ọgọ́rùn-ún orí ẹ pé ọgọ́rùn-ún. I wanted to say ọgọ́rùn-ún, but ọgọ́rùn-ún. 120 is 20 times 6. Ọgọ́fà. Ọgọ́fà, that is 20 times 6. Ogún mẹ́fà. That becomes ọgọ́fà. Okay? Now, I'm going to pay. Where is now 50? Where is 70? Where is 90? Where is 110? Ṣó ti yẹ ń sìn? Where are we being sìn? Ṣé ó ti yẹ bí àwọn ilé ìṣe díẹ̀ ogun? Adébọ́lá, ẹ̀tọ́ mi wá. A ti mọ̀, ṣé ó ti yẹ bá ṣe ní ogójì, ọgọ́ta, ọgọ́rin, ọgọ́rùn-ún, ọgọ́fà? Ṣó ti yẹ yín? Ṣó ti yẹ yín? Ṣáà ti kọ́kọ́ 30. Wá ò pé 50. Now, 50 tiẹ̀, òun mì gbé a fẹ́ débẹ̀. We are almost there. We are almost. Almost ní àádọ́. Torí pé ọgọ́ta lélẹ̀. 50 máa wá jẹ́ àádọ́ta. Àádọ́ta. Ó fẹ́ dé ọ̀dọ̀ ọ̀ta ṣùgbọ́n kò ì débẹ̀. Ṣó ti yẹ báyẹn?